A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ alámòjútó ìrìnàjò Hajj (NACON) ti kéde wípé ìjọba àpapọ̀ kò ní san àlékún owó ìrìnàjò Hajj fún ọdún 2025. Ìròyìn jábọ̀ wípé ọ̀nà tí ìjọba ń bá ṣe ìrànwọ́ owó fún àwọn èrò Hajj ni nípasẹ̀ àdínkù owó tí wọ́n ń ṣẹ́ dọ́là ní ilé ìfowópamọ́ àgbà CBN. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ NACON, Fatima Sanda Usara, ni wọ́n ti sọ wípé kò ní sí irúfẹ́ àǹfààní bẹ́ẹ̀ mọ́, ìbáà ṣe fún ìpínlẹ̀ tàbí aládàáni. Èyí túmọ̀ sí wípé bí owó náírà bá wà ní 1,650 naira tako owó dọ́là, arìnrìn-àjò Hajj kọ̀ọ̀kan yóò fẹ́ san tó mílíọ̀nù 10 náírà fún owó ọkọ̀ Hajj, nítorí ó kéré tán ẹnìkọ̀ọ̀kan ń san $6,000. Bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ NACON kò tíì ṣe ìkéde iye tí wọ́n fẹ́ gbà fún Hajj ọdún 2025, àjọ alámòjútó ìrìnàjò Hajj ní ìpínlẹ̀ ti ní kí àwọn tí wọ́n fẹ́ rin ìrìnàjò Hajj máa san mílíọ̀nù 8.5 náírà gẹ́gẹ́ bí owó àkọ́san títí wọ́n á fi kéde ojúlówó iye tí owó ìrìnàjò Hajj yóò jẹ́. Bákan náà ni àtẹ̀jáde yìí kéde ìdápadà 64,682 naira tí ó kù sí 150 Saudi riyal fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kópa nínú ìrìnàjò Hajj ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lónìí ni Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá dá Julius Abure padà gẹ́gẹ́ bí alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú Labour. Ilé-ẹjọ́ kéde wípé ìpàdé gbogboògbò tí ó wáyé ní Nnewi, níbi tí wọ́n ti tú Abure yàn gẹ́gẹ́ bí ojúlówó tí yóò lọ pẹ̀lú ìlànà òfin ilẹ̀ Nàìjíríà. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde òní tí alukoro ẹgbẹ́ Obiora Ifo bu ọwọ́ lù. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé níbi ìdájọ́ òní ni adájọ́ Nwite ti kànńpá fún àjọ elétò ìdìbò INEC kí wọ́n yọ̀ǹda gbogbo ẹ̀tọ́ tí ó bá tọ́ sí ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ Labour tí Abure ń darí. Síwájú àkókò yìí ni INEC kéde wípé àwọn kò dá Abure mọ̀ gẹ́gẹ́ bí alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú Labour bí wọ́n ti ṣe àríyànjiyàn wípé ẹgbẹ́ tí Abure ń darí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ibi ìpàdé ẹgbẹ́ National Convention tí wọ́n ti yan Abure kò tẹ̀lé ìlànà òfin ilẹ̀ Nàìjíríà àti ti àjọ elétò ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní 40 apẹja tí wọ́n pawọ́pọ̀ ṣekú pa ìyá erinmi tí onígẹ̀ẹ́sì ń pè ní Mother Hippopotamus tí ó ṣekú pa Mallam Usman Maigadi, aṣọ́gbà ní oko Orchard ti Emir Yauri, Dókítà Muhammad Zayyanu Abdullahi, ní ọjọ́ 22 oṣù kẹsàn-án. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé àwọn apẹja tí wọ́n dìhámọ́ra arò àti akọ ni wọ́n ṣekú pa erinmi yìí ní odò Yauri, ìjọba ìbílẹ̀ Yauri, ìpínlẹ̀ Kebbi lánàá ọjọ́ Ajé. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alága ìjọba ìbílẹ̀ Yauri, Alhaji Abubakar Shuaibu, ní Emir Yauri ni ó darí kí àwọn apẹja pa ẹranko yìí. Ó ní nínú oṣù kẹsàn-án ni ẹranko yìí pa àgbẹ̀ àti aṣọ́gbà. Àwọn kò lè tẹ̀síwájú àti máa tọ́jú ẹranko tó ń ṣekú pa èèyàn kiri. Gbogbo àwọn tí ó pa kò lépa rẹ̀, jẹ́jẹ́ tiwọn ni wọ́n ń lọ fún iṣẹ́ apẹja wọn. Ó ní lẹ́yìn tí wọ́n pa á tán ni wọ́n gbé e pẹ̀lú ọkọ̀ ojú omi lọ sí ààfin olórí ìlú Gungu, Alhaji Kasimu Aliyu, láàrin ọ̀pọ̀ èrò pẹ̀lú inú dídùn. Lẹ́yìn èyí ni àwọn akíkanjú apẹja yìí pín ẹran rẹ̀ wẹ́lẹwẹ̀lẹ láàrin ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìpínlẹ̀ Edo fọ́nká sígboro lónìí láti ṣe ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ bí wọ́n ti ń ké sí àjọ elétò ìdìbò INEC kí ó yọ̀ǹda ìbò wọn fún Asue Ighodalo. Àwọn obìnrin tí wọ́n wọ aṣọ dúdú ni wọ́n gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé bíi PDP ìpínlẹ̀ Edo ni ó jáwé olúborí, INEC jáwé gbélé-ẹ̀ fún aṣojú INEC ní ìpínlẹ̀ Edo, INEC àti ọlọ́pàá tilẹ̀ dé àpò pọ̀ pààrọ̀ èsì ìdìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí gbé ìfẹ̀hónúhàn wọn
káàkiri òpópónà tó gbajúmọ̀ láàrin ìlú Benin àti olú-ilé-iṣẹ́ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn NUJ. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, agbẹnusọ ẹgbẹ́ àwọn obìnrin tí í ṣe alága àná fún ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Esan, Stella Okoro ní inú ń bí àwọn gidigidi lórí àbájáde èsì ìdìbò gómìnà tí ó wáyé láìpẹ́ ní ìpínlẹ̀ Edo. Ó ní olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú PDP, Asuo Ighodalo ni àwọn ń dìbò fún kí wọ́n tó darí ìbò rẹ̀ sí ibòmíràn. Ìdí nìyí tí àwọn fi jáde wá láti wá béèrè fún ìbò wọn tí wọ́n jí. Ìbínú yìí ni ó jẹ́ kí àwọn wọ aṣọ dúdú. Okoro fi kún un wípé àwọn kò ní sinmi títí àwọn á fi rí ìbò àwọn gbà padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Owó jálá epo ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó tún lọ sókè sí i lẹ́yìn ìpinnu NNPCL láti jáwọ́ nínú iṣẹ́ alárinà middleman tí ó ń ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote láti fi ààyè gba àwọn alágbàtà àti máa rí epo rà tààrà fúnra wọn láti iléeṣẹ́ Dangote. Nínú oṣù kẹjọ ni wọ́n ṣe àlékún iye tí wọ́n ń ta epo lọ́wọ́lọ́wọ́ sí ₦855 per litre látorí ₦568 per litre ìpínlẹ̀ Èkó àti iye tí ó fẹ́ẹ̀ wọ ₦900 ní àwọn ibòmíràn lórílẹ̀-èdè. Yíyọwọ́ tí NNPCL yọwọ́ nínú pínpín epo tí wọ́n ń gbé láti iléeṣẹ́ Dangote túmọ̀ sí wípé wọn kò ní san ìrànwọ́ lórí jálá epo tí wọ́n ń san fún àǹfààní aráàlú mọ́, nítorí wọ́n ní ₦133 ni àwọn ń san lórí jálá kan gẹ́gẹ́ bí ìrànwọ́. Wọ́n ní ìdúnàádúrà ti wà lọ́wọ́ àwọn alágbàtà pẹ̀lú Dangote ní iye tí ó bá jọ tẹ́ wọn lọ́rùn, gẹ́gẹ́ bí ó ṣe ń ṣẹlẹ̀ pẹ̀lú epo kẹrosíìnì àti dísù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kò dín ní 20 ènìyàn tí ìròyìn jábọ̀ wípé wọ́n di olóògbé lẹ́yìn tí ọkọ̀ ojú omi forí sọ ara wọn lálẹ́ àná ní ìpínlẹ̀ Èkó. Ọkọ̀ méjèèjì tí ọ̀kọ̀ọ̀kan wọn kó èrò 16 ni wọ́n rí ìjàmbá láàrin aago 7 ní odò Ìmòrè, ṣùgbọ́n kò tíì sí àlàyé lórí ibi tí ọkọ̀ wọ̀nyí ti ń bọ̀ àti ibi wọ́n ń lọ kí ìjàmbá yìí tó wáyé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní èrò 11 ni wọ́n dóòlà. Ó ní ọkọ̀ ojú omi ọ̀hún kì í ṣe èyí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀, bí ó ti fi kún un wípé àgọ́ ọlọ́pàá Ìláṣẹ ni wọ́n ti ṣe àfisùn ìjàmbá yìí. Hundeyin ní gbogbo èrò 22 tí ó wà nínú ọkọ̀ méjèèjì pẹ̀lú ẹrù wọn ni wọ́n rì sínú omi. Ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá, àwọn òmùwẹ̀ nítòsí àti àwọn àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni ó jẹ́ kí wọ́n rí èrò 11 ọ̀hún fà yọ. Àwọn mìíràn fara ṣèṣe nínú wọn, wọ́n sì ti kó wọn lọ Naval Town Hospital ní Ọjọ́ọ̀ fún ìtọ́jú, bí ìtẹ̀síwájú ṣe ń lọ lọ́wọ́ láti rí àwọn yòókù fà yọ nínú omi. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí Permanent Secretary àjọ LASEMA, Dókítà Fẹ́mi Ọ̀sányìntólú fún ìbéèrè ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Arábìnrin olówó nọ̀bì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joy Kelvin ni a gbọ́ wípé ó gún oníbàárà rẹ̀ kan pa látàrí bí oníyẹn ṣe kọ̀ láti san owó iṣẹ́ fún un ní agbègbè Jákàndé Estate, Lekki, ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó ṣẹlẹ̀ lówùúrọ̀ àná láàrin aago 5:30 ìdájí. Ìròyìn jábọ̀ wípé olóògbé Okafor ẹni ọdún 52 gbé Joy wá sí ilé rẹ̀ láti wá dárayá pẹ̀lú rẹ̀ mọ́júmọ́, ṣùgbọ́n lówùúrọ̀ ọjọ́ kejì ni àríyànjiyàn lórí owó bẹ́ sílẹ̀ láàrin wọn. Ọlọ́pàá kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ nítorí kì í ṣe ojúṣe rẹ̀ láti fèsì fìdí ẹ̀ múlẹ̀ wípé àfúrásì yìí fi nǹkan gún oníbàárà rẹ̀ kí ó tó yọrí síkú fún un. Ó ní lẹ́yìn tí obìnrin yìí ṣetán tí ó fẹ́ máa lọ ni ó béèrè owó, ṣùgbọ́n Okafor kọ̀ láti san owó tí wọ́n jọ ṣe àdéhùn lé lórí. Èyí ló yọrí sí àríyànjiyàn tí Joy fi nawọ́ gan ohun ìjà olóró sharp object tí ó fi gún Okafor. Okafor kọ́kọ́ dákú lọ kí ó tó padà jọlọ́run nípè nílé ìwòsàn.
nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin ní ọ̀rẹ́ olóògbé ni ó wá ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá ìlasàn lágbègbè. Ó ní ikọ̀ ọlọ́pàá ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀, ya àwòrán, wọ́n sì ti gbé òkú ọ̀kàfọ̀ lọ ibi ìgbókùúsí ní ilé-ìwòsàn ìjọba Yaba fún àyẹ̀wò autopsy. Hundeyin fi kún un wípé ọwọ́ ti ba afurasí, ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ láti kàn sí mọ̀lẹ́bí olóògbé bí ìwádìí ẹ̀sùn náà ṣe ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn aláṣẹ ilẹ̀ Faransé ti pàṣẹ wípé kí Omar bin Laden tí í ṣe ọmọkùnrin adarí al-Qaeda tí wọ́n ṣekú pa Osama bin Laden fi orílẹ̀-èdè sílẹ̀ látàrí àfihàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kan tí ó ṣe. Mínísítà abẹ́nú fún ilẹ̀ Faransé ni ó ṣe ìkéde yìí lónìí. Omar bin Laden, ẹni ọdún 43 tí wọ́n bí sí orílẹ̀-èdè Saudi Arabia níbi tí ó ti ṣe kékeré, tún gbé ní Sudan àti Afghanistan. Ó fi bàbá rẹ̀ sílẹ̀ lẹ́ni ọdún 19 kí ó tó wá fi ara balẹ̀ sí Normandy ní ẹkùn àríwá ilẹ̀ Faransé ní ọdún 2016 kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ayàwòrán. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ ayélujára ni mínísítà abẹ́nú Bruno Retailleau ti ṣàlàyé wípé Omar bin Laden gbé gẹ́gẹ́ bí lọ́kọ-láya pẹ̀lú ará ilẹ̀ Bírítíkò kan. Mínísítà ní ọmọkùnrin Osama yìí ṣe àfihàn kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí ó ti ń ṣe ìgbélárugẹ ìwà dàlúrú ní ọdún 2023. Ìdí nìyí tí wọ́n fi pa á láṣẹ kí ó fi agbègbè ilẹ̀ Faransé sílẹ̀. Bí ilé-ẹjọ́ náà ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí lè ṣe ìjàmbá fún ètò ààbò orílẹ̀-èdè. Mínísítà abẹ́nú fi kún un wípé òun ti bu ọwọ́ lu ìwé àṣẹ tí ó figi gún un wípé Omar bin Laden kò gbọdọ̀ dáṣẹ̀ wọ ilẹ̀ Faransé mọ́ fún ìdí kankan, ṣùgbọ́n wọn kò tíì fìdí ẹ̀ múlẹ̀ bóyá Omar bin Laden ti palẹ̀ ẹrù rẹ̀ mọ́ fi ilẹ̀ Faransé sílẹ̀. Síwájú àkókò yìí ni ìgbéyàwó Omar pẹ̀lú ará ilẹ̀ Bírítíkò Jane Felix Brown tí í ṣe ìyá grandmother tí ó ti kọ ọkọ sílẹ̀ fún ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó tún wá gba ó lé ní 20 ọdún ní ọwọ́ Omar ti fa awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nígbà tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ní ọdún 2007. Lẹ́yìn ìgbéyàwó pẹ̀lú Omar ni obìnrin yìí pa orúkọ dà sí ti Mùsùlùmí tí ó fi ń jẹ́ Zainab Mohammed. Omar gbìyànjú àti gbé ní ilẹ̀ United Kingdom ṣùgbọ́n àwọn aláṣẹ ilẹ̀ Bírítíkò kò gbà fún un. Bàbá rẹ̀ Osama bin Laden ni a gbọ́ wípé ó bí ọmọ tí iye wọn wọ dọ́sìnì 2. Ọdún 2011 ni àkànṣe iléeṣẹ́ ológun US ṣekú pa olùdásílẹ̀ al-Qaeda ní Pakistan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.